Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o níbikíbi tẹ́ ti ń wò wá. Good morning, good afternoon, good evening. Today we are going to be talking about God and calabash. The God and the calabash. And we are going to be talking more, explain to you what it means, what it is used for, where do we get them. Ní èní, a ó máa sọ̀rọ̀ nípa akèrègbè àti igbá. Akèrègbè àti igbá. Òwe Yorùbá ló sọ wípé tónígbá bá sọ pé òun ò fíngbá mọ́, èyí tó ti fín kò mà ní parun. Òwe Yorùbá náà ló sì tún sọ fún wa wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, àgbàlagbà ọwọ́ kèrègbè. Kí ni akèrègbè? Kí ni igbá? Níbo la ti ń rí wọn? Báwo la ṣe ń lò wọ́n? So today we are going to be talking, how do we get calabash? Where does it come from? What do we use it to do? And our forefather in those days, what is the usefulness? Are they still using it now? Those are the things we are going to be talking about today. Ní òní, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa igbá. Igbá jẹ́ nǹkan tí wọ́n ń rí láti inú oko. Ó máa ń hù ní. Tí wọ́n bá gbìn, ìgbà míì a máa so nílẹ̀ tó bá ti so. Igbá yìí, oríṣiríṣi nǹkan ni a lè fi igbá yìí ṣe torí ó máa ń wá lóríṣiríṣi ọ̀nà. Ìmí a máa kéré, ìmí a máa tóbi. Igbá a máa fi ń ru oúnjẹ láti oko wá sí ilé. Àwọn nǹkan tí a ń fi igbá ṣe lóríṣiríṣi òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí. Igbá a máa mú igbá a máa fi ń jẹun. Ní ayé àtijọ́ kó tó di pé àwọn òyìnbó kí wọ́n tó kó àwo tí àwọn èèyàn ń lò láyé òde òní. Àwọn òbí wa wọ́n á máa lo igbá láti fi jẹun. Pàápàá jùlọ tí wọ́n bá wà ní oko, tí wọ́n bá fẹ́ jẹun, tí wọ́n gúnyán tán, wọ́n á mú igbá ńlá, wọ́n á bu oúnjẹ sínú ẹ̀. Gbogbo èèyàn wọ́n á fọwọ́ sí i, wọ́n máa jẹ. What I'm saying is that in those days they used calabash for food to eat in the farm. When they cook, everybody comes together to eat together in that big calabash. Àwọn ọ̀nà míì tí a tún máa ń gbà lo igbá, a máa ń gbé igbá lọ sí oko, a máa ń fi ń ru ẹrù. A mú igbá, a fi ń fọṣọ. Igbá wúlò lọ́nà oríṣiríṣi tí a máa ń fi igbá ṣe. Ìkan pàtàkì tó ṣe pàtó nínú nǹkan tí a ń fi igbá ṣe tí a fẹ́ sọ nípa ìléni òun ni pé wọ́n á máa fín igbá. Igbá fífín, kí là ń pè ní igbá fífín? Igbá fífín ni pé kí wọ́n mú igbá kí wọ́n ṣe àwọn ohun ẹ̀ṣọ́ oríṣiríṣi sí igbá lára. Eléyìí wọ́n máa ń fún àwọn èèyàn láyé àtijọ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn fún ẹni tó bá ṣègbéyàwó. Wọ́n máa ń fi ń ṣe ẹ̀ṣọ́ ilé lóríṣiríṣi. What I'm saying in essence is the calabash can be crafted into so many things, designs, with painting, with everything, and carved out for decoration or for house decor. And also, they use it in those days as a gift for people that just got married. Maybe they just, when they are settling down in their home, people can come to visit them and give them as a gift. They use this as house decoration. So this calabash can be used in so many ways, and some people are still using it up to date. The god, the other one, which is akèrègbè, can be used for fetching water. It can be used, which is God, the akèrègbè is God. It can be used for fetching water. It can be used for storing food. For instance, I remember my grandfather always use it to put plantain, unripe plantain. When you want it to ripe, you put it inside it, and because we have the big size, you put them inside. Then you use a cloth to cover it up, and then after some days it will ripe. So we use this for so many things. This god can also be used as a palm wine. You know, all those people, the people that are doing palm wine, they use it to store their wine, their drink, the local drink.
that is one of the usefulness of the gourd. They also use it for the gourd, the small size. They can also use it for so many other things that people are still using it up to date, for decoration, for medicinal purposes. They put some medicine inside and then they keep it. So those are the ways that they use this gourd. Akèrègbè ó jẹ́ nǹkan tó wúlò púpọ̀ ní ayé àtijọ́. Wọ́n sì tún ń lò ní ayé òde òní. Akèrègbè wọ́n máa fi dá ẹmu. Akèrègbè òun ni àwọn ẹ̀yà míì wọ́n á tún máa lò ó láti fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó, tí wọ́n á bu ẹmu kékeré sínú ẹ̀ fún ìyàwó láti lọ gbé fún ọkọ rẹ̀. Akèrègbè wúlò lóríṣiríṣi ọ̀nà. Akèrègbè jẹ́ nǹkan tí àwọn òbí wa láyé àtijọ́ tí wọ́n máa ń lò dáadáa. Orí ilẹ̀ tí wọ́n bá gbìn ni wọ́n ti máa ń rí wọn. Eléyìí la ní kí a sọ fún àwọn èèyàn wa lénìí pé ní ayé àtijọ́ kí ọ̀làjú tó dé, kó tó di pé à ń lo àwo tọ́ngànran láti fi jẹun, ó mà ní nǹkan tí àwọn òbí wa ń lò ní ayé àtijọ́. Òun ni a ní ká sọ nípa igbá àti akèrègbè ní òní. One of another important usefulness of gourd is the percussion. It's so important that even to these days, the modern musicians, the instrumentalists, they still use it to play, like it's an instrument that they use, that they play. Àwọn nǹkan tí a tún lè fi akèrègbè ṣe tó jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ láwùjọ, òun ni ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ìkan nínú àwọn ohun èlò orin tí àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n máa ń lò. Ohun èlò orin yìí wọ́n sì ń lò títí di àsìkò yìí. Àwọn ọ̀dọ́ òde òní wọ́n ti tún ń lò dáadáa láti fi kọ orin, láti fi lùlù sí orin. Ṣẹ̀kẹ̀rẹ̀ yìí ó wúlò púpọ̀. Kí la sì fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀? Ìlẹ̀kẹ̀ àti igbá yìí ni wọ́n máa ń ṣe papọ̀ tí a fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. A lérò pé igbá àti akèrègbè tí a sọ nípa èléyìí, àwọn ọmọ wa nílé wọn ò rí ẹ̀kọ́ kan tàbí òmíràn dìmú láti kọ́ níbẹ̀. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tún máa mú ètò míì wá sí orí ìgbọ́ wa. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè wa, àṣà wa àti àwọn ohun ìbílẹ̀ oríṣiríṣi tí a mọ̀ tó jẹ́ tiwantiwa, nítorí pé ohun ta ní òun là ń gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé Yorùbá wa lárugẹ. Ẹ ṣé púpọ̀. Ó ti di ọ̀sẹ̀ tó ń bọ̀. Thank you very much. We just want to let you know that we have to teach our language, our children, whatever language we speak and whatever our culture and value is. Let's try to pass it across to our children. We hope that they will learn one thing or the other from it. Hope to see you again soon. Bye. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́.